mi síbí screen wọ́n ní kí n máa sọ̀rọ̀ lọ wọ́n ti gbé mi síbí screen ilé sọ ọdún mo fẹ́ sọ ó sì ní sùúrù àkáǹtì yìí ni ká gbé síta àkáǹtì MC. read it out kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ read it out. ó yá yàyà gbé sókè yàyà sún sókè. ó yá sún kí ni sókè ẹjọ́ kí ni Prophet Muhammad yẹ sún sókè ẹjọ́. àfàyà. mo ti tún tẹ̀lé ìbẹ̀rẹ̀ mo fún mi. ó yẹ fún kinní yẹn kinní prógrámù yẹn ṣe ṣẹlẹ́yìn tí mo wà mí báyìí mo sọ lẹ́ẹ̀kan pé mi wá tàbùkù Islam n tí mo rí ni mo kà scholar lèmi náà ọmọ yẹn ń challenge náà keep àti àfà tó wà lágbàjì mo sọ fún yàrá lánàá àfà ìjọba mute Mr. Peace ẹ bá wa mute ẹjọ àti mo dẹ̀ ń challenge gbogbo àwọn àfà tó wà nílẹ̀ Yorùbá kájọ ṣe debate in fact Alagosi wà UK mo ní nọ́mbà mo pé aya yìí ṣẹlẹ̀ nígbà tí nǹkan sọnù lójogun Baghdad ìgbà tí kinní yẹn sọnù tó ní pé nǹkan máa ṣẹlẹ̀ nínú Al-Qur'an kí nǹkan máa ṣẹlẹ̀ nínú hadith tó bá ti ṣẹlẹ̀ làláṣẹ máa ń sọ àyà kalẹ̀ Yahya ò lè parọ́ tó ṣẹlẹ̀ lójogun Baghdad rẹ̀ kálá tó sọ àyà kalẹ̀ ẹ kàwé yádà kí làlá sọ kí ni ó ṣẹlẹ̀ lójogun Baghdad yádà ẹ máa ka súnà yẹn mọ́. ok súnà Abi Dawud 3971 ó sọ yìí pa kí ló wí. ó sọ yìí pa o the first and no prophet could ever be false. wọ́n ní kò sí báàsì tá n ká yìí o wọ́n ní kò sí ànábì kan o ta lè dì mú pé kíní yìí o ó jò tó àbí kò jẹ́rọ́ o n tó wà mẹ́rin yẹn. was revealed about a red velvet. wọ́n ní pé báàsì tá máa mú jáde lẹ́yìn sìn tí mo fi hàn Anobi Yahya nínú àlùkò tí mo fi hàn nínú Al-Qur'an pé ó ṣẹlẹ̀ nígbà tí pátá pupa red trouser pant trouser sọnù lójogun Baghdad pẹ̀lú evidence. when it was found missing on the day of Baghdad. ní ojogun Baghdad. and some people said perhaps. àwọn kan sọ wípé perhaps yẹn mi pé wọ́n sọ wípé Anobi ló máa jí. maybe perhaps go and Google it maybe. bàbá wọ́n sọ wípé náà ni pé maybe bàbá don't interject me now don't interject me now. bóyá ẹ fún ní time. perhaps kí la wá ń sọ ẹjọ ẹ dá time mi padà kí ló dé náà kí ló dé ẹ dá time mi padà náà ẹ dá time mi padà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣàbọ̀ ẹ mọ̀ kó ti ṣe kí náà lẹ́ẹ̀mẹ́ta òtítọ́. ó yà wọ́n sọ ní perhaps wọ́n sọ wípé àwọn kan sọ wípé Anobi ló máa jí. ó yà sábà wá jí lèmi fẹ́ proof. Okay. The messenger of Allah has taken it. wọ́n ní Anobi àwọn kan sọ pé ẹja lọ bá Anobi òun ló máa jí. So Allah exalted sent down. wọ́n ní pé nígbà tó wá lọ bá Anobi kàkà Anobi ṣàlàyé ó ní Allah ti sọ àyà kalẹ̀ o. And no prophet could ever be false to his trust. ẹni sọ jẹ́ ká gbáyà tó sọ kalẹ̀ wá láì ṣe màlẹ́kà òun rèé. àyà kalẹ̀ sọ kalẹ̀ ni Quran 3 verse 161 ẹ kàwé. It is not appropriate for a prophet. kàkà Anobi ṣàlàyé ó ní pé kò lẹ́tọ̀ọ́ f'Anobi kan. ẹ̀ka Yorùbá. ok a tún ka Yorùbá ó yẹ jẹ́ kí lọ gbé Yorùbá ẹ̀ wá ẹ jẹ́ lọ gbé Yorùbá ẹ̀ wá mi pọ́ọ̀sì táìmù mi ẹ jẹ́ máa tún ẹ ṣáà lè ní kí n ka Yorùbá àdìt lẹ́yìn ìgbẹ́ máa ka Lárúbáwá fún mi torí ẹ̀ lè sọ pé Yorùbá àdìt ti wà Quran mo ti fẹ́ mu jáde àti kàdìt rárá o mo in fact wọ́n sin pátákó pa yẹn má Anobi red trouser yẹn máa prove ẹ̀. ẹ máa sọ MC ẹ jẹ́ lọ gbé Yorùbá wá. MC ẹ máa sọ àfa àyà farabalẹ̀ má wọrí. Yorùbá ẹ wà. Sam is the best. Mo kí yín o. Ẹ kú àmúmọ́ra. Peace nìkan ni ò lè mú mọ́ra. Kò sí nǹkan kan àfa àyà ni ò tí mo ti yé ní sọ̀rọ̀. ṣé bẹ́yìn náà gbé yìnbó tábà fi kú kankan tó kojú wa téèyàn bá jí nǹkan ó lé yìnbó tán lò fún kan jí nǹkan ṣé nínú English ṣé wọ́n máa ń da ọ̀rọ̀ pé nínú English ni wọn kì í da ọ̀rọ̀ pé nínú English náà we are all in the UK now. gbogbo àwọn àdìsí yẹn gbogbo àwọn àdìsí yẹn àdìsí sọ yìí àdìsí sọ yìí ní tó wà bẹ́ẹ̀ kọ́lé ní tí ń kà jáde àfi tiẹ̀. àgbà àdìsí yẹn àdìsí sọ yìí ní tó wà bẹ́ẹ̀ kọ́ ló ń kà jáde. àfa àyà farabalẹ̀ má wọrí jẹ́ kí MC gúnlẹ̀ má wọrí a máa di pọ́ọ̀kì ìtukùtù tí wọ́n tún yẹn má wọrí tiẹ̀.
English là ń kà nígbà wọn yẹn tí wọ́n dẹ̀ ń wò wá wọ́n ń rí. láti lè mú ẹ̀rí wá nínú Kùránì nípa Anobi jí pátá nínú Kùránì. Àfáà Yada àmọ́ ìyá wo máa wòran. ohun tí mo fẹ́ sọ rè ó yá o Yada bá mi kàwé ikro Yada kàwé kò lẹ́tọ̀ fún ànábì kan kò láti lẹ́tọ̀ jí fún nǹkan ànábì mú. kankan ànábì Muhammad nígbà tí láti inú àdìtì tó ní tó ṣẹlẹ̀ yagula kò sí nínú Quran nígbà tó sọ lójú gbájà àfáà yìí dẹ̀ sọ wípé MC lóòótọ́ ní nǹkan tẹ́ MC ń sọ ṣùgbọ́n àáfàá Yahya ò listen wọ́n ní bọ̀ kò ń ṣe bó ṣe rí nìyẹn inú mi máa dùn bó bá ṣe rí kọ́ka fún wa tó bá ti délẹ̀ ó yá kò lẹ́tọ̀ fún ànábì kan láti jí mú nínú ọ̀rọ̀ ogun. ìyẹn ni pé nígbà tó wá bá ànábì Muhammad pé ta ló jí pátá pantrosa ó lóun kọ ó wá ní pé kò lẹ́tọ̀ fún o pa aláṣọ àyàkálẹ̀ ó yẹ kàwé. ẹnikẹ́ni tó bá mú nínú ọ̀rọ̀ ogun. ẹni tó bá mú nǹkan tẹ̀ ń sọ yìí ẹ̀yin mùsùlùmí tó mú nǹkan tẹ̀ ń wá yìí. lọ́nà ìjàmbá síwájú. tó wá ń sọ wípé ilé yìí o ànábì ló mú o àbí kókè síwájú kẹ́ka tó sọ̀rọ̀ síwájú ó yá. kí wọ́n tó pín. kí wọ́n tó pín. ipò wa jí mú. ó máa dá ohun tí ó jí mú nínú ọ̀rọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. ẹgbọ́ o túmọ̀ yẹn kà wọ́n ní ẹni tó bá mú ẹgbọ́ o kọ́tàlá ànábì ló sọ èmi kọ́ o ẹ tún kà. ẹnikẹ́ni tó bá mú ọ̀rọ̀ ogun. táìmù mi kọ́lẹ̀ fún mi yìí o àfọyà yẹn ti ṣàbòsí o táìmù mi kọ́lẹ̀ fún mi yìí o. ẹ mọ̀ humanity yẹn bọ́ ṣàbòsí wọ́n ṣàbòsí lóòótọ́ ẹ lè máa pè táìmù lọ náà ẹ ṣàbòsí náà ìgbà tẹ́lẹ̀ nípa fẹ́yà ní ìdákẹ́ mo lọ wá nǹkan wá ní Yorùbá ẹ̀dẹ̀ ń jẹ́ kí táìmù máa rídìí lọ kó dáná o. ó yá ìjà yọ kọ́ mi kàwé. tí mo fún yín 3 minutes sí i. mo fẹ́ kọ́ káyà yẹn mo fẹ́ mọ mi tó fẹ́ tọ́ yà yẹn sí. ok ẹ ṣe thank you sir mo kí n dáadáa sir. ẹnikẹ́ni tó bá mú nínú ọ̀rọ̀ ogun. wọ́n ní ànábì ìgbà tí wọ́n lọ bá ànábì Muhammad sallallahu alaihi wasallam pé nǹkan sọ lójoogun bá dájú o ànábì wa sọ pé tó bá mú nínú ọ̀rọ̀ ogun. kí wọ́n tó pín. síwájú kí wọ́n tó pín. ó máa dá ohun tí ó jí mú nínú ọ̀rọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. lọ́jọ́ ogun àjíǹde ẹ jẹ́ kí wá go straight to the point ṣé wọ́n sin pátákó pa yẹn má nàbì ohun tí wọ́n lọ ń wá yẹn. níbo nìyẹn ti jọmọ. máa wá gbé wá ẹ ní sùúrù àfáyà yánà. níbo láyé ti jọmọ pójú pátá nínú àyà yìí. àfáyà you don't listen to me. má sọ̀rọ̀ náà. ìwọ sọ̀rọ̀ má sọ̀rọ̀ kàtà tí wọ́n fi máa parí. wọ́n sọ fún ẹ àfáyà má sọ̀rọ̀ kàtà tí wọ́n fi máa parí. wọ́n ní ìbádùn rẹ̀ àwọn náà máa sọ̀rọ̀ náà. a máa sọ̀rọ̀ a máa mẹni tí ń parọ́ a máa mẹni má sọ̀rọ̀. àfáyà ní sùúrù àfáyà mi ìbà sílámù jẹ́ mo fi ọlọ́run bá búra mi ìbà sílámù jẹ́ mo wá sòótọ́ fún ẹni ẹgbẹ́ mi sí bísíkùn padà ká ọkọ̀ ká nípa red velvet tó sọnù bóyá mo lè prove ẹ pé red velvet ni ẹ ti lè prove nǹkan tí mo fẹ́ prove ẹ ti ṣe báyìí ẹ bá mi kàwé Yada ẹ kàwé. And no prophet could ever be false. wọ́n ní kò sáà lọ bí kankan tó lè ṣe kíni tó lè jí mu wọn. And his house was revealed about a red velvet. ẹ jọ nígbà ní red velvet kí ni red velvet yẹn ṣé mi máa prove ẹ pé red velvet yẹn ṣe pant trouser òun ni káfàyà ya farabalẹ̀ kí n lè prove ẹ àfàyà ní sùúrù jẹ́ n prove ẹ má ṣe báyìí ṣebí àdìtì ni mò ń kà kò sáàmì ìṣàṣàdìtì ó yá ẹ kàwé o Yada talẹni tànà bí fún ní pátákópa yẹn trouser yẹn talẹni tó fún ẹ kàwé. Tamidi alitimidi mi ò mọ pé dáadáa ìjọba bínú adit 1047 Muhammad narrated that his father said. Jamiu afa ẹka ẹkọlẹ o Jamiu his father said sọ yìí àdìtì ni ó sọ yìí pa kí ló wí. The one who made the land in the grave of àti dèbí eléyìí la máa fi parí ẹ̀ eléyìí tó ti fún ṣó fún ọmọ ẹ̀ láfẹ́ gbé sí ṣáàná bí fún ọmọ ẹ̀ ní pátákópa yẹn yes àlídẹ̀ sọ́pa ẹ̀ ó yá ẹ kàwé òun rè ibi táwọn bí ti fún ọmọ ẹ̀ Fatima ní pátákópa yẹn pan trouser red pan trouser bí tó ti fún ọmọ ẹ̀ rè pan trouser. Musnad Ahmad 643 ó tún sọ yìí. it was narrated Ali. The messenger of Allah. wọ́n ní pé àlí ló sọ ọ̀rọ̀ yìí o pé Anobi láti pé òjíṣẹ́ Allah which is Anobi Fatima
ó fún Fatima ọmọ ẹ̀. Trousers of a velvet garment. A trouser of a velvet garment. A water skin. A water skin. And a leather pillow stuffed. And a leather pillow stuff. With indikiri fabric indikiri. Now oko ẹjọ time mi ti pé o but ẹ ṣàbòsí o ẹ jẹ́ kí oko yẹn kan àdìtẹ̀ yẹn kan máa wá mute àwọn afáàmà wá debunk ẹ ẹjọ oko àdìtẹ̀ yẹn kan ẹjọ kí n lè debunk gbogbo kí ni ẹ ká lè máa lọlé oníkó mọ ẹjọ ẹjẹ ń debunk àdìtẹ̀ yẹn kan tó kù abitọ́ di sin ànábì mọ́ pátá yẹn. ẹ̀lọ́ dúró gbọ́ gbogbo nǹkan tó fẹ́ sọ. Ó yá òun rè ibi tó di sin ànábì mọ́ pátá yẹn rè má dẹ̀ dákẹ́ kọ́ wá debunk ẹ̀ ó yá. Jafar bin Muhammad narrated that. In fact, àsọyé àdìtì ni. His father said. Wọ́n ní bàbá ẹ̀ sọ wípé. The one who made the lahad in the grave of the messenger of Allah. Wọ́n ní ẹni tó ṣe epo sí ànábì tí wọ́n fi sin ànábì orúkọ ẹ̀ ni wọ́n dárúkọ yẹn. Òun ló ṣe gbogbo bí wọ́n ṣe. Abu Ta'ala ló ṣe epo sí ànábì òun ló tẹ́ gbogbo ẹ̀ Yahya ò dẹ̀ lè debunk ẹ̀ pé mo tún parọ́. Ó yá. And the one who placed the red velvet cloth under his own shukuran. Aṣọ tó sọnù tá kà ní Quran 3:1-6 Ta'ala nípa máa dá padà ní Yorùbá wọ́n ní pé bọ̀bọ̀ yẹn wà ń bẹ̀ ẹrú ànábì ni wọ́n ńgbà tí ànábì ti sọ pé kọ́ báyìí tí wọ́n dẹ̀ rí pa ànábì jí tá a dẹ̀ ti evidence tàti ká ẹ wá dìbọn kí ẹ pa ń parọ́ wọ́n sin pẹ̀lú ànábì ó ṣe jẹ́ pàṣọ ẹyọ kan yẹn tó sọnù yẹn náà lọ sin pẹ̀lú ànábì ẹ kàwé ó yẹ kàwé. The messengers of Allah was Abu Ta'ala, Abu Ta'ala ni. The one who made the grave. Placed the red velvet under his. Olú ẹ tún kà látòkè tó ẹ máa tún kà ẹ máa tú àwọn tó gbọ́ Yorùbá. Jafar bin Muhammad narrated. Wọ́n ní Jafar bin Muhammad ló sọ̀rọ̀ yìí o. His father said. Wọ́n ní bàbá ẹ̀ ló sọ̀rọ̀ yìí. The one who made the lad in the grave of the messenger of Allah. Wọ́n lẹ́ni tó ṣe pọ́ sí ànábì sallallahu alaihi wasallam. Was Abu Ta'ala. Àti tó ṣe gbogbo ẹ̀ tó fi mú régede tó kàn án tó fi aṣọ tó fi ẹmọ bọ́yìí máa ń ṣe pọ́ sí náà ó ní Abu Ta'ala ni. And the one who placed the red velvet cloth under him. Wọ́n ní tó wá fi aṣọ pélébé tó sọnù which is the red trouser tá à ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní òun ni. Was Shukran. Shukran. A free slave of messenger of Allah. A free slave of messenger of Allah. Ohun tó fẹ́ fi hàn bàbá yìí ó wà very important. Ìyẹn bàbá yìí káwọn àfáà tó sọ̀rọ̀ ní má dẹ̀ mute ẹ rí pé mo ti mute látàárọ̀. In fact mo bẹ̀yẹ fún mi ní 1 minute máa mute. Àfáà ẹ jọ̀ọ́ ẹ má rojọ́ jù ṣẹ́rin tí mo sọ yẹn ẹ kò debunk ẹ̀. A lè máa gbé jáde fún yín padà ẹjọ́ ẹni sọ̀rọ̀ mo bẹ̀ yín káwọn èèyàn kà ó yá ẹ bá mi ka kínní yádà. Dark red velvet. White leg trouser. Leg what? Leg trouser. Kí ni wọ́n ní bàbá ànábì fún yín ọmọ ẹ̀. Red velvet. Ẹ ṣe ó yà á yà fà ìdìbò ṣé mo tọ́sà yìí ti wà láyé ànábì ni. Yàyà Cámbari kí ló dé. ẹni sọ̀rọ̀ yàyà ní ṣe trọ́sà ti wà ẹni sọ̀rọ̀ yàyà ní ṣe trọ́sà ti wà láti ayé ànábì yàyà ànábì ṣé ànábì jalè àbí ò jalè ẹ wá debunk ẹ tẹ bá láṣọ kọlẹ fẹ́ debunk ẹ. Bàbá wa peace. Ṣé wà ń bẹ̀? Nínú nǹkan ogun tí wọ́n pín. Yàyà sáfàyà ẹjọ òtítọ́ humanity ṣe bàbá yàyà sọ̀rọ̀. Àfàyàyà ẹni sọ̀rọ̀. Bàbá wa peace mo lérò pé ẹ ti kọ gbogbo àwọn àyà tí àdìtì tí wọ́n gbé jáde yẹn. Ó yá afẹ́yìn náà ní 20 minutes. Ok ẹ ṣe lákọ̀ọ́kọ́ nǹkan tí MC kọ́kọ́ gbé wá. Ní o èjẹ ẹ̀yin lẹ́ni tó ẹni sùúrù bàbá mi iṣẹ́ ti gbọ́ sà. Lẹ́yìn question and answer ni o ẹjọ lẹ́yìn òtítọ́. Bẹ́ẹ̀ni. Question and answer ní kábí ṣe kó bàbá máa di gbàgbó lọ so ti rí ìyá mi. Ibi tí MC kọ́kọ́ gbé wá ẹ̀rí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa pé èèyàn jí nǹkan èyìnbó ò kí ń da ọ̀rọ̀ pé. Báyìí ní táìmù o ẹjọ. Ẹ fún mi ní táìmù. Òyìnbó ò kí ń da ọ̀rọ̀ pé tán bá fẹ́ sọ pé èèyàn jí nǹkan
wọ́n á pè náà ní pé ó jí so níbi bẹ̀yẹn dẹ̀ ní ìgbà tí wọ́n tójú ogun dé ogun Badri lógun yẹn and the prophet stood among the mention eléyìí kíkọ́ bẹ́ẹ̀ látòrí ibi pé ànábì ẹ̀rí gbogbo àwọn prophet of God tán bá gba wáyé ìyẹn ẹ̀rí pé ìgbà tó ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú pé kínní ni ó fún lọ́rùn pa ẹ̀rí pé ìgbà tó ń ka àdìtì yẹn kò síbi tẹ́ ẹ ti pé kán náà fún yàn lọ́rùn pa ń bẹ̀ kò síbi tẹ́ bá fẹ́ ka nǹkan ẹ kà á bó ṣe rí téèyàn bá gbáyàn mú tó èèyàn gbá mú ó hòde òjíṣẹ́ bá wà sílám and it was strange ẹni tó yẹ pé angel ni ó ṣẹlẹ̀ sí Daniel ni nígbà tí angel yọ sí ìgbà tí kìíní ló ń fẹ́ rí Ọlọ́run náà ó ṣẹlẹ̀ sí tó yẹ pé ó dojúbolẹ̀ ni lightning lásán lórí tó dojúbolẹ̀ okay you want the okay reference so sorry ẹ jẹ́ kí n fún yín ní ẹ má bínú ẹ jọ ẹ nítọ̀ shalom. moderator yẹ kí ẹni kan máa sọ̀rọ̀ pẹ̀lú evidence lójú screen ó yẹ yí mà. naam ẹ má bínú ẹjọ mo tún ní kọ ni so nígbà tí ẹ bá lọ wo the book of Moses faint ẹ bá lọ wo the book of Exodus 3 to Exodus 3 verse 2 to 3. bàbá wa please ṣẹlẹ̀ mọ́ bá wa ṣó àwọn kinní yẹn lójú screen yìí sá. then verse Bible okay torí mi ní ẹ jẹ́ kí n. Okay. Ẹ ṣé. Ojú mi ló ń sọ. Ẹ̀rí mi ò gbé Bible sí bíbá torí ibi ṣẹ́mọ̀ ẹ̀rí. Ó ní ó ń bọ̀ jẹ́ kí n gbé ìyàwó mọ̀ bọ̀. Exodus 6 verse Exodus 3 verse 6. Exodus ṣe wá ní nǹkan tá a sọ pé Muhammadu ìjàlè àbí òjàlè. no à ń sọ lọ́nà àti ipa tí ń jẹ́ ẹ̀yẹn ni tí ń jẹ́ lákọ́kọ́ sọ mò ń múlẹ̀ kọ̀ọ̀kan ni. jẹ́ sọ fún lọ́rùn àbí òfun lọ́rùn ló gbà mú. ẹ fún mi 2 minutes padà. ok má bínú ní OH ẹ má bínú ní OH ní OH òun náà interject mi ní OH àtọ́mọ̀ ní OH ó interject mi àtọ́mọ̀ parọ́ nìbọn mi ìlí ṣe mọ́ kò sí wàhálà. nǹkan ẹ má máa interject àwọn náà ni mò ń sọ àwọn náà máa rí. náà ṣe lẹ́ẹ̀kan yẹn kó lè mọ bó ṣe rí mo yẹ ṣe bó ti lọ kò sí wàhálà. Naam ẹ rí i pé nínú ẹ bá wo NIV ó ní then he said I am the God of your father nígbà tí Mósè tó rí Ọlọ́run àmú ti yẹn tó rí angel náà wà tó pẹ́rù ba òun náà ó ní I am the God of your father that's Exodus 3 verse 6 ó ní I am God of your father the God of Abraham the God of Isaac and the God of Jacob and the Moses hid his face because he was afraid to look at God ìgbà tó lórí Ọlọ́run yẹn torí pé ẹ̀rù ba òun náà má tún fún yín lẹ́yìn tó tún rí kinní torí pé àwọn ànábì Ọlọ́run tán bá ti rí angel báyẹn ẹ̀rù ó bá wọn torí pé ó jẹ́ nǹkan tí wọ́n rí rí wọ́n wá ń sọ̀rọ̀ ká wá lọ sórí ilé ìtàn mú wa tí wọ́n wá ń sọ pé wọ́n ní kí ànábì kà bó ṣe rí nìyẹn ṣùgbọ́n kò síbi ẹ rí i pé kò síbi tán ti rí pé wọ́n fún ànábì lọ́rùn pa kò síbi tá a ti kán ní angel ó hold ẹ̀ ní neck kò sí gbogbo alágbéyìnbó yẹn wọ́n yẹ pé lè tí òrùjú tí òrùjú nínú ilé ìtàn gbé wa yẹn mo fẹ́ lọ gbé àdìtì mo ti gbé àdìtì yẹn mo ti ṣe àdìtì yẹn gan màá sì tí màá dẹ̀ tún gbé jáde fún wa tí èmi náà ó tún kà fún wa tí gbogbo wa máa rí so tá bá fẹ́ sọ̀rọ̀ ká sọ bó ṣe rí ká sọ bó ṣe rí ká má máa sọ pé a fẹ́ sọ àsọdùn nítorí àbí kinní kan àbí nǹkan kankan so àdìtì náà nìyí mo fẹ́ ṣí padà ní òkè nǹkan àdìtì náà nìyí ó ní narrated Aisha radiyallahu anha. The commencement of divine inspiration of the Allah messenger was in the form of good dream, which came through light bright day
and then the love of the separation. So at this number káwọn náà lọ wá kò tí yé yín. The same hadith tán kà ni mò ń kà. The same hadith tán kà ni mò ń kà. The same àwọn òjèbó lè sọ yìí Bukhari. Bible yẹn kọ́kọ́ ń kà tẹ́lẹ̀. Mo ti kúrò lórí Bible, mo ti kúrò lórí Bible. Ibi tó ti New Age ẹgbọ́n mi gbogbo wa la gbọ́ nǹkan tá a kà á dẹ̀ rí pé wọ́n ló press ẹ̀ débi pé kò lè mí mọ́ tẹ́ bá ti kà ẹ láti kà tán ẹ kà tán àwa náà kà tí wa tán ó yẹ ká ti yín tán ẹ kà ń gbọ́ ó yẹ ká ti yín tán bàbá ẹ kà à ń gbọ́ ikọ̀ láti à ń gbọ́ ikọ̀ ìfọ̀ lẹ́yìn tó ní àfọ̀ ẹni á fún lọ́rùn pé ẹ má dá sí rọ́ọ̀fù. Ẹ má dà lọ́rùn ẹ má ṣe àmọ́ kí mo ti sọ fún yín ibi ọkọ tèmi Mr. New Age àti òtítọ́ mo fẹ́ bèrè kọ́kọ́ MC Lagos mo fẹ́ tọrọ kọ́kọ́ ọmọ fún wọn táìmù wọn náà New Age nǹkan kan mo fẹ́ ṣe ẹjọ́ mo fẹ́ tọrọ kọ́kọ́ ni mo fẹ́ tọrọ ni pé mi ní tajẹ́ẹ̀tì wọn mọ́ òtítọ́ ṣẹ́rí Mr. Islam yìí èmi ni guest speaker lénìí. So ti báyìí interject mo ní right as a guest speaker. No, you can't interject me. Ẹ gbọ́ mi mo fẹ́ jẹ́ kankan yẹ yín ẹ̀yin náà ẹ gbọ́ mi ò lè interject yín mọ́. Ẹ gbọ́ mi mo fẹ́ sọ kankan ni ẹ gbọ́ mi tẹ́ bá gbọ́ mi ẹ̀wọ̀n ìgbà mo ń ṣe ariwo ni. Ṣẹ́rí Mr. Islam yìí kí wọ́n ní sùúrù tí n bá ti parí pẹ̀lú Mr. Pure mo lè continue pẹ̀lú àwọn bọ́ mi ìfẹ́ méjì mẹ́ta kó máa ró. Ó ti yé yín ẹ ṣe. Ọ̀sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀. Ẹ̀yin náà sọ̀rọ̀ lẹ́yìn náà sí lẹ́ni tí ń sọ̀rọ̀ lèmi tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń assist yín lèmi náà sọ pé kẹjẹ kí wọ́n sọ̀rọ̀. Ṣé mọ̀ pé Mr. Islamic. Ẹ wá ronú lọ ẹ ronú bọ̀ ẹ kọ́kọ́ sọ pé Nàìjíríà ti bàjẹ́ tipẹ́ ṣé a béèrè pé ṣé Nàìjíríà ti bàjẹ́ tipẹ́ a béèrè pé kí ni Tinubu ti ṣe ni a sọ fún wa pé kẹ́ sọ pé Nàìjíríà ti bàjẹ́ tipẹ́ tá bá fà lọ tá bá fà bọ̀ tá bá tún wá béèrè lọ́wọ́ yín pé Tinubu yìí orí burúkú ló ń ṣe kò ṣe nǹkan gidi báwo lẹ tún ṣe máa fẹ́ dìbò fún ní coming 2027 ọ̀rọ̀ Tinubu là ń sọ yín olórí burúkú ẹ̀ wá mọ́rọ̀ Ọbásanjọ́ sọ ẹ̀ sọ pé Ọbásanjọ́ ń ṣọmọ Yorùbá mo láìkì báyé kò tọ́ ṣe fún ọmọ àlè yẹn lọ́jọ́ yẹn wọ́n fún já èlé pé àwọn àsán